Ogunde o. Ogunde ta ló lè o. Ta ló lè. Tá bá wá kó lọ́dọ̀ ọlọ́pàá yẹn, a máa sáré fi ẹsẹ̀ kó lọ́dọ̀ Màlàmí. Ṣé a máa nò tó á lè. Àwọn Fúlàní lábẹ́ ìṣèjọba Buhari wọ́n run Nàìjíríà o. Wọ́n ti báyé Nàìjíríà jẹ́ o. Wọ́n tẹ Nàìjíríà tí Nàìjíríà tẹ̀. Kí ló dé? Èèyàn kan. Ṣé àní máa yẹgi fún àwọn olórí wa báyìí? You dey smoke igbo. Ẹ̀yin olórí Nàìjíríà, you dey smoke igbo. Àwọn kò tẹ́ jí yìí sì ṣe ní ìdí ẹ̀. You guys don't need it. Wọ́n ti pé wèrè gbénu yín. Wèrè ẹ ti mi èṣù toríta o. Ẹ mi èṣù báyìí tó mi oríta pẹ̀lú ẹ̀. Kí ló dé? Màlàmí. Tí wọ́n bá fi lè di gọ́vnọ̀, tó bá rápálá dé ipò pírẹ́sídẹ́ǹtì, gbogbo tó bá wà Nàìjíríà kó ní ká kú di ẹrù ẹ̀ ká máa sá lọ ni. Ẹ wá wà wèrè yìí. Ẹni tó sẹ̀ǹdẹ̀ fídíò yẹn sí mi, ó ní kí fẹ́ dark man náà máa pìpì ẹ̀ kalẹ̀ ọmọ láàṣà ọ̀nà very dark man báwo. Kí tún ni ti very dark man níbẹ̀? Lóòótọ́ mi máa sọ fún yín pé Yorùbá máa ń lóṣò ni. Ikú ẹ máa ń dọ̀bálẹ̀. Ẹ wo Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Jẹ́ ká jọ enjoy show yìí. Kẹ́ ẹ sun ẹkún, kẹ́ ẹ sun èdè, kẹ́ ẹ sunkún jù bẹ́ẹ̀ lọ. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ohun tó lè dowó ó pọ̀ nílẹ̀ nọ́ọ̀tì. Ó pọ̀ nílẹ̀ nọ́ọ̀tì. Ẹ ṣe gbogbo àwọn àtúnṣe tó yẹ kẹ́ ẹ ṣe lórí rẹ̀. Ẹni góòdì, ẹni diamond, ẹni nǹkan oríṣiríṣi nílẹ̀ nọ́ọ̀tì. Láàfin kan ní Kánò, wọ́n ní local Babangida fún wọn ní local government. Láàfin, àwọn mélòó ní bẹ láàfin? Ó exist dòní. Èèyàn mélòó ní bẹ láàfin tẹ́ ẹ fún wọn tí Babangida fún wọn lódìdí local government? Ẹ wá ń sọkún ní ìsìn. Ẹkún yín ìsòní. Ẹkún yín ìsòní. Ẹ tí ì rí kankan. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kò sílẹ̀ Yorùbá kò sí Nàìjíríà. Allocation láti ilẹ̀ Yorùbá. Tó bá tún wá débẹ̀ ẹ máa pín ilé alọ́wọ́. Ẹ máa pín allocation ti wá lé alọ́wọ́. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ bá sun èdè jù bẹ́ẹ̀ lọ. Ẹni tí ó gba Nàìjíríà lẹ̀ tí ó gbà wá lẹ̀ lọ́wọ́ yín òun ló ti dé yìí. Ẹ jẹ́ mẹ̀rúwá dóòní mẹ̀rúwá. Ẹ di àpátápá àránú Nàìjíríà. Ẹ jẹ́ àdánwò fídíò. Ga gaskiya aikin ne ana cutar mutane kawai ana ƙarya. Wallahi za ta da ku bayan mutuwa. Semuanya lambi ulah, bima amil tu. Semuanya lambi ulah, bima amil tu. Apa wajah? Kau apa sih? Dapat apa ni? Àǹsá ò náà kí ló fẹ́ kún lẹ́dọ̀ àgbàlagbà? Àmọ́ wá Tinubu àkànbí ọmọ olódò sílẹ̀ jàmà ọ̀rẹ́ mà tí wàá fẹ́ sú mi báyìí. Torí ti bá sọ̀rọ̀ wá ní bàbá Yorùbá wuyì. Àkànbí ọmọ olódò dẹ. Sódò òde ò ti wá odò 2x2 báyìí. Sódò òde ò ti lódò sílẹ̀ jàmà báyìí. Kí ló táwọn àgbàgbà náà ti ń sunkún báyìí? Kí ló fa ẹkún? Kí ló ọmọ Yorùbá ọ̀rọ̀ yín ti sú mi. Tó má jẹ́ ni Yorùbá òkò ẹni Yorùbá òkò. Rẹ̀ pé oríta mi ta wà yìí. Oríta dá sí ẹ̀mọ̀ la wà. Oríta bí ta wà yìí. Oríta kò yé àwọn kan mọ́ ni. Àwọn tí ò wá yé mọ́ lèmi ò mọ̀ o. Ẹ̀yin lè mọ̀ o ṣùgbọ́n mi ò mọ̀ àwọn tí ò yé mọ́. Oríta bí ta wà yìí. Oríta fọ́gò ni. Oríta lásìlẹ̀ jàmà. Olóòdẹ for anybody lórí. Kí ló fa ẹkún? Ṣé bí Tinubu ṣe tó pé kóníkálukú máa pín tiẹ̀ monkey dey work baboon dey shop ó ní kò sí yẹn mọ́. Ó ní if monkey no work monkey no shop. If baboon no work baboon no shop. If monkey work make monkey shop, baboon work make baboon shop. Ló wá di wàhálà báyìí. Ẹ̀yin tèmi mo kí yín káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí. According to the time tí show yìí bá bá yín o. Èní ni 18th
of July 2026 Yorùbáwùyí lórúkọ mi. Báwo ni weekend lọ́dọ̀ tí ó lágbára báyìí o? Kí lẹ̀ òkú ń pa àwọn Fúlàní, kí ló ń pa wọ́n lẹ́kún náà? Adúgbò owó tí màdàmí jí máa play màdàmí náà fún yín o. Ládùúgbò tó jí wọ́n táwọn pípọ̀ yẹn gbé mi kò yé mi. Bó ṣe believe pé champion máa wà forever kò yé mi. No champion forever, agbára máa ń shift ní. Bàbá wa yìí kàwú mi ẹ pé gbóná náà ti wá àwọn tẹ̀ wá kẹ́ẹ̀sùn ẹkún kẹ́ẹ̀sùn ẹ̀yẹ kẹ́ẹ̀sùn kàwú mi ẹ máa be coming down now. Ẹ máa be coming down. Ẹ wo ẹ kọ́kọ́ dọ́dọ̀ Isiaka Fáyọ̀ṣe. Isiaka bó o ní alpha Yorùbá mo rí yín mo gbèdì mo rí yín mo bẹ́rí tí wàá ń gbọ́ ẹni tán torí ẹ̀nà mi gbẹ̀ngbẹ̀ ni yóò padà fẹ́ ẹni tán torí ẹ̀nà mi gbùngbùn. Isiaka mi rò bóyá Isiaka ẹ bá mi wo ẹni tó ń sọ̀rọ̀ yẹn dáadáa ẹ bá mi kọ orúkọ sí comment section mi lérò because mo logo so mi ẹ bá mi wò. Ayé yín ò ní ta logo better for me. Last election you know how much I spent on you na Obi one day na everywhere we dey sing even my hotel for Ibadan I dash una for Obi. I did everything na you na sell you na vote na you na even come where we dey. How many times where you dey when I dey protest here? So I come meet Seyi na wan die make you na die. Seyi na good boy o. I met the guy he remove his cap he net as Uncle Isaac. He appreciated me as Obi come to greet me since I don dey campaign with all my Obi one day. As Obi come to say thank you. All that you na send me work, you na go complain tire. If I like say if I go start to dey campaign for Tinubu because you guys are not even worth it. You are there quiet, they wait for my own video to liberate you when you can liberate yourself. Ọmọ àlè gbogbo. I be Yoruba man. I love Tinubu with all my heart. And I love Tinubu. He's a good guy. As Obi son come visit me, because I say I dey support Obi, I can withdraw my support. Nobody feed me. Everybody, all man for himself, God for us all. I cut here. Yorùbá. Wọ́n dẹnu Yorùbá òkò. Ẹni tó sẹ́ndì fídíò yìí sí mi. Wọ́n wá kọ kíní kan sísàlẹ̀. Wọ́n ní Yorùbáwùyí ó ti máa sọ pé Yorùbá ló máa ń lòṣò tí kò máa ń dọ̀bálẹ̀. Wọ́n láwọn ń gba ọ̀rọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni páńgẹ́lì ní ẹni lọ́wọ́ yìí. Wọ́n ní kí n wo kíní yìí o pé kí very dark man náà kó máa múra kalẹ̀ ní Yorùbá. Àbí Isiaka kọ́ ni Fáyọ̀ṣe tó máa ń gba sìgbó Tinubu. Isiaka Fáyọ̀ṣe kọ́ ló ti mú rìvásì. Kí lẹ gbọ́ tó sọ gbẹ̀yìn orúkọ ọ̀rọ̀ tó sọ tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ bá lọ tún gbọ́ identity wo lẹ́ni tó pera ẹ̀ Yorùbá kí mo bẹ̀yẹ sọ̀rọ̀ yín ẹjọ́ mo kàn ń béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí èèyàn ọmọ Yorùbá kí ni mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ yín sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ kò ti máa sún gbogbo Nàìjíríà báyìí gbogbo àwọn tó pariwo we are one Nigeria no more Nigeria no Nigeria is not indivisible no Nigeria gbogbo àwọn tó pariwo one Nigeria lánàá àmà tí ẹ gbọ́ kí wọ́n lọ grant interview wọn kó máa ti pé one Nigeria is not negotiable ẹ dákun kí ló ṣẹlẹ̀ kí ló dé ogun ti jà o tí bá ń gbọ́ ogun máa jà o ogun ti jà àwọn tó pariwo one Nigeria is not negotiable wọn ò sọ̀rọ̀ mọ́ kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ sọ wọn wájú fẹ́ máa wò lọ tí máa gba yín ní blow tí máa yí kùkù mi tí máa dà sí yín lẹ́nu ẹ ti bá mi turn up lórí iṣẹ́ yìí ṣé ẹ ti like iṣẹ́ yìí ẹ ti kọ comment ẹ ti fọ opinion yìí sí comment section ṣé ẹ ti share kí lẹ ń dúró dè ẹ má ṣe báyìí náà if I ever make you happy ẹ bá mi kọ thank you Yorùbá ló máa jẹ iṣẹ́ yìí kéèyàn ṣe Ọlọ́run ọba tó láyé tó lọ́run ó bẹ́tà bí kò ṣe Yorùbá lọ tó bá ṣe Ọlọ́run ọba ó lè tọrọ dáríjì ṣùgbọ́n Yorùbá tá bá ń bára wa jà bí ká kú kọ́ tá bá ń bára wa jà bí kíkejì wa kó kú kọ́ àgàgà lórí tí íńtánẹ́ẹ̀tì ti wá dé
tí íńtánẹ́ẹ̀tì ti dé yìí tó bá lóun bá Yorùbá kọjá tí Yorùbá kan bá ń support ẹ ogun gbọ́ mo ṣe máa wò pé gbogbo àwọn Fúlàní tó ń lẹ́nu yẹn wọ́n ń jánu ni tó bá délẹ̀ tán àwọn ọmọ tó ti fi ìsìlámù kó ní omi ọbẹ̀ àwọn náà máa fèsì wọn Yorùbá ni wá Yorùbá ni wọ́n wà kò sí ẹ̀yà tó yàtọ̀ ẹ̀yà Yorùbá Yorùbá àìtúwálé yù Malami alágbàákò ní ẹ o Malami àtẹ̀yìn tó kù kí lẹ gbé mi níta ẹgbẹ́ mi ò yé mi o 40 something buildings ilé epo hotels university ni wọ́n ti sísì lọ́wọ́ Malami for now tí wọ́n ní kíkọ́ tó gbẹ́sẹ̀ lé ẹ dákun torí Ọlọ́run àti lọ bí ibi káàṣì o àti lọ bí international ibi tó ń kówó sí lókè òkun o ẹ̀mí ẹ̀yìn pípò yìí yí o ẹ̀mí yín yí o ọ̀rọ̀ yín lágbá àpọ̀ ọ̀rọ̀ mi bọ́dà wà yìí ló lè kẹ̀rẹ́ alágbà kò lòun náà. ọ̀rọ̀ Malami owó tó wà lọ́wọ́ àwọn boys yẹn Ọlọ́run nìkan ló mọ ẹ̀mí tó wà nínú wọn tí wọ́n fi máa ń kó irú àwọn owó báyẹn ó ní kọ́kọ́ there are still many of them tí wọ́n ń kó pamọ́ tó jẹ́ pé ó yẹ ká wá bá ṣe máa gbowó yẹn lọ́wọ́ wọn àwọn kan náà dẹ̀ tún wà níjọba yìí ń sì báyìí tó jẹ́ pé lè náà kò they are not learning anything from it àwọn náà tó máa rò wọ́n tún ṣe máa kó tiwọn. Apart from the fact that we should be thinking of jailing them, there must be a proper way láti máa gba gbogbo kìíní lọ́wọ́ wọn everything ká máa gba gbogbo ẹ̀. I like this way wọ́n ṣe kéèsì eléyìí kì í lè ṣe pé bóyá pé ó wà ń court 5 years 10 years àyè bá ń fà no àkọ́kọ́ gba gbogbo properties yẹn àwa wò pé it's a product of crime of corruption come and tell us cause why we should not take over this property wá jẹ́ kí wá declare wá sọ fún ibi tó ti rí owó tó fi ṣe this is what we should be doing because gbogbo wọn kọ́ra lè fi sẹ́wọ̀n these guys are big boys they are big boys they will wọ́n rí àwọn senior advocate tó jẹ́ pé wọ́n máa bá wọn buy time 10 years 15 years we are still in court you will not secure any single judgment against them but irú eléyìí ti bá tilẹ̀ wọ́n kọ́ gba gbogbo property tó wà lọ́wọ́ yẹn kọ́kọ́ gbà náà ẹ̀ka tó máa sọ̀rọ̀ bóyá fẹ́ jail wọn ni àbájẹ́ in fact tá a bá tilẹ̀ jail in the next 5-10 years aṣáà ti gbé tó wà lọ́wọ́ àti kọ́kọ́ gbà ká dẹ̀ wá bí tá a lè kó sí láti fi ṣe nǹkan owó yẹn yìí pọ̀ lọ́wọ́ wọ́n pọ̀ especially lọ́dà Buhari yẹn almost all these ministers gbogbo wọn kọ because Buhari gave them free hand tí wọ́n fi ṣe bó ṣe wù wọ́n. So I think maybe by the second time of Asiwaju, he needs to now use this type properly. Tábà ti mú ẹ, tó bá ti gbá NIN àti everything tá ti lè rí gbogbo properties tó link to whether you or your family member ká kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ náà. Ká tó wá máa ń sọ bóyá fẹ́ jail ẹ̀. Tábà bá ti lè rí ẹ jail ẹ̀ okay ká kọ́kọ́ gbà tọwọ́ ẹ̀ náà. See this property worth over 212 billion. Dollars. That is a budget of a whole state as at that time. A whole state as at that time. Ìgbà yẹn ni wọ́n dẹ̀ pariwo pé state wọn ò rí owó san. Wọ́n ń yá owó, wọ́n ń sọ half salary, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Lèèyàn kan ẹ̀ bẹ́ẹ̀ ju owó báyìí ló ń kó pamọ́. Ẹ̀mí èṣù ni just ẹ̀mí èṣù because most of àwọn kan tó ń kó yìí kì í ṣe kan tí wọ́n need gan because these guys are big boys already nǹkan tẹ́ máa jẹ mọ́tò tí wọ́n máa wà vacations tí wọ́n máa lọ everything wọ́n ti dé status tó jẹ́ pé they can afford all those kind of stuff but what ẹ̀mí àyè máa sọ fún wọn pé kò sí àdẹ̀gbọ́ àwọn tó ti ń kó náà nínú ìjọba tá a wà ní ìsìnbà àgbọ̀ wọn ti lé kan lọ àwọn kan dẹ̀ wà ọwọ́ máa yìí bá gbogbo wọn kọ́ máa gbà báàdẹ̀ lè rí wọn jail because I know it's going to be very difficult to jail all these big boys because àwọn judges tó fẹ́ jail wọn gan most of those judges said they are also corrupt but ẹ jẹ́ ká gbà lọ́wọ́ wọn náà ẹ jẹ́ ká dá wọn padà sí square zero lifestyle tí wọ́n ti wà exposed to
gbogbo private jet wọ́n ti ń fly gbogbo all those kind big light tá a bá gbà lọ wọn tí wọ́n go back to square zero tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ tí wọ́n ní ní government àwọn náà wá ń pè pé hello mo ní di 50 million mo ní di 100 million mo ní di 10 million tí wọ́n fi ń survive that itself is first punishment for them lifestyle tí wọ́n ti expose yẹn kọ́kọ́ gbà lọ wọn because tẹ́ ẹ̀ bá gbà lọ wọn owó tó máa ń wà lọ́wọ́ wọn tó fi máa ń rò pé àwọn fẹ́ di governor ni báàlì ọ̀ṣẹ́ máa nílò owó ìlọ́wọ́ tó máa tí ò ní sọ pé òun fẹ́ di governor of Kebbi State àwọn owó tó ń wà expose tó fi náà fẹ́ di governor of Kebbi State ní ẹ̀ náà ká ló dé rápálá ó wá ó fine way ara ẹ̀ tó wọlé immunity máa cover ẹ̀ the same way this governor of Bauchi Bala Muhammed over 1.something trillion kọ́ ní case tó wà lọ́rùn ẹ̀ ó di governor Bauchi sì báyìí case yẹn ṣe kíní tó bá ti ṣe tó báyìí tó parí tó ṣe kíní mọ̀ pé Wike ń dúró dé ó máa lọ answer gbogbo cases tó ní lọ́wọ́ wọ́n máa gbà lọ́wọ́ wọn first ká tó máa sọ̀rọ̀ a fẹ́ prosecute wọn àbí a fẹ́ jail wọn that is the only way forward in this kind of situation because àwọn tó wà ní kíní yẹn ti pọ̀ jù èèyàn mẹ́rin lè fẹ́ kó sẹ́wọ̀n almost all our politicians pátá ló wà corrupt almost all of them so you can't jail all of them whatever you can take those things away from them ìtọ́ bá ṣe bẹ́ẹ̀ ti mú bẹ́ẹ̀ ẹ gbà lọ́wọ́ ẹ̀ ìtọ́ bá ti mú ẹ gbà lọ́wọ́ ẹ̀ dẹ̀ blacklist wọn so that wọn ò tún ní padà wá mọ́. tí máa ń pe àwọn pípù yìí ní wèrè pé wèrè làwọn tó ń lìdì wá àṣàyé wá àṣìlúyà àwọn olórí la ṣìyàn tẹ́mi bá ń pè wọ́n ní wèrè àwọn èèyàn máa wò pé ìbáwò yìí kí ló tó ń pa àwọn pípù yìí ní wèrè ṣé wọn ò jọ wèrè báyìí wọ́n ní mẹ́rin la fẹ́ gbé láyé tá à ń wẹ̀ wò rí ìlú gbogbo ni wọ́n fẹ́ ná tí wọ́n lè ná àwọn owó tí wọ́n ń jí kó wèrè rẹ o wèrè làwọn pípù yìí and did you know lára àwọn tí wọ́n ń prosecute Malami yìí nísìn ìmí wà tó ti ń jí bílíọ̀nsì o ọ̀rọ̀ wọn dàbí pé kí wọ́n mú olè níta ni olè tí wọ́n wá mú yẹn kọ́ máa ná káwọn èrò òwò wọn wá tó kọ́ lánú kalẹ̀ kọ́ máa wọlé tí wọ́n kódà kọ́ máa dáná sun tẹ́lẹ̀ máa fi wo bí wọ́n ti ń sun olè tán ẹni tó máa yọ pọ́ọ̀sì mọ́ lára ẹni tó máa yọ fóònù ẹ̀ ẹni tó máa rẹ́ báàgì ẹ̀ ẹni tó máa rẹ́ gbànú ẹ̀ olè tó fẹ́ jí pọ́ọ̀sì jí báàgì yẹn kò ní wò pé olè kan náà ń sun lọ́wọ́ yìí kóun learn from it o ayé Abacha lùtù ṣé Malami ò gbọ́ ni ọ̀rọ̀ àwọn pípù yìí ọ̀rọ̀ wọn èmi ò gbé wọn gbádùn gbásẹ̀ tí wọ́n sì sí lọ́wọ́ ẹ̀ nísìn ẹ̀rí níta kọ́kọ́ ṣòfò yín tó ń sun ẹkún àwọn Fúlàní yẹn wọ́n ń sun ẹkún burúkú báyìí Tinubu ti fẹ́ já okùn ẹ̀mí wọn bẹ́ẹ̀ Tinubu tẹ́ bá ṣe ń fa okùn ẹ̀mí àwọn northerners àwọn southerners tó bá ń jí owó náà àwọn tiwa náà tó ń ya afọ́fun gbé mu tó ń ya olè ọ̀kánjúà ẹ jẹ́ kó máa dọ́dọ̀ tiwọn náà o tó rọba tó jẹ tìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ o wọ́n lè má dárúkọ àwọn olóyè tó wà lẹ́gbẹ̀ẹ́ ọba tó dẹ̀ jẹ tìlú bàjẹ́ náà orúkọ ṣẹ̀ náà ò ní parẹ́ o wọ́n lè má dárúkọ àwọn olóyè tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣé àwọn ministers tí wọ́n ń jí owó kó báyìí ẹ wá dúró tí lè ń jí kó as minister tó bá di governor ńkọ́ tó bá ṣe mistake di president àfi kó máa ta orí oníkálukú káwọn ìmọ̀lọ́ ní títí báyìí kó dẹ̀ ní ẹjọ́ o àfẹ́ ra orí èèyàn o kéèyàn tó dẹ̀ ní orí kó dẹ̀ yọ orí ẹ̀ kó dẹ̀ ta fún wọn ìdílé mọ̀ bẹ́ẹ̀ òun á rí oúnjẹ fi sí oníṣẹ́nu mọ́ lọ sínú. These people are mad people all over the place all over Nigeria government mad people ti pọ̀ jù ń bẹ̀ kí ló dé ṣógun láyé ni Isaka Fayose ọkún bàbá mi okúwé ṣe ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu bàbá wa no mo ní fídíò kan tí mo ṣe ń jọ̀wọ́ tí mi rántí play tàwọn ọmọ Àdàmú tí mi fídíò yẹn mi gbé kíní yẹn síbẹ̀ màá join ẹ̀ mọ̀ show yìí so kò ní gùn jù àmú láwọn bàbá wa kan tí wọ́n ti sọ̀rọ̀ mo fẹ́ gbé ọ̀rọ̀ wọn wá bẹ́ẹ̀ kí n tó lọ ẹ bá mi wo ọlọ́pàá yìí. So what's your name? Friday. Huh? Friday. Friday what? Chukwemeka. Huh? Chukwemeka. You are from where? Letagbo. You are from Agbo? Yes, sir. You are attached to which setup? Total. Who be your setup commander? Eddie. Eddie? Yeah. Who be Eddie? Which setup? Which they call that setup?
ready for Gbogbo. So, where? Which particular place? Savior. It's a savior. Yes, sir. So, what is your position there? You. I'm twice. Twice to whom? My mother. So, what twice might be thief? Who are those people? Let those people come here. Who are those people? They will follow me. They will follow me. I said they will follow me. Which one they work with you? Okay. Who are they? Yeah, guys, I got the employment, employ them. So, You employ them as vigilante? Me employ them. Me, as what? Me can enter. As vigilante. Fully work. You, what's your own name? My name is Eh? Ghost time. Lost time. Ghost time. Ghost time. You have uniform too. Yes, sir. You have uniform too. Yes, sir. Yes, sir. You leave the church. So you are vigilante man now. Which training you go? About You go. See your mustache. Iṣẹ́ Olopa. You go. Which training you go? I go basis. So why you arrest somebody, you collect money, you catch thief, abi? Yeah. You catch thief. Yes. Where is the thief? Where is the thief? The thief did my. Where is the thief when you arrest? They did the house. Now, Don't release them. But yes. How much you collect for the thief? What did they go give me? 29,000. Collect 29,000. How the thief to do? Twice. What is the best thief? Now it's a wire. So you can't carry the wire. No, not carry the wire because I know that. No, you have to collect the wire from. Now who can be the thief now? Yeah. No, talk now. You catch thief. You collect money for the thief. The thief when thief, you can't thief. Who can be thief? Yeah, anyhow. So you go prison. You are a thief. Now come and remove the shirt from his body. I don't work with criminals. Remove the shirt from your body. You will go and hand him over to police. You will go prison. You are the thief now. You want to destroy the name. Wait, this is now those criminals people are doing. Shut up, my friend. Yes, This is all those things people are doing before. You go train, you don't know how to behave. You arrest a thief. You collected the money from him. Thief the thief. Allow thief to go. So you are now the thief. So all those things they stole. Did you find time to know the person that had the property? Yeah, just work towards it. Just as You are working towards them. You are collect the money. You collect 29,000. Actually, sir. How many of them share the money? Shut up. How many of them share the money? More than 5. Half na share the money. This one share among. No, sir, not there. This one not there. So you are who chop the money. Money, Which do not catch the thief? no, they force it. They first day. Who do not release them? Now I say this thing, they force it. That's the first day. After you don't show, after you don't put on what you catch it. So you are now, you don't. So you are a criminal. Yes, sir. Me see your face, go see your face, see how you be. You want to spread the name for those security corps. This is, you are not a training person. Yes, you don't do that. I do not take that. You will end up in prison. Okay, sir. Ẹjọ́ tí ọlọ́pàá yìí, ọ̀gá ọlọ́pàá yìí gan-an. Mi mọ̀ bí ó fọ́nì ni o, bí agbókè tó lẹ́jọ́ ló fọ́nì. I don't know. Ẹ gbọ́ ta ló lè. Ta ló lè. Olè jalè. Ọlọ́pàá mú olè. Ó pòsì pé òun mólè. Ó wá gba ntẹ́ olè jí. Òun á jí padà lọ́wọ́ olè. Ó gba owó lọ́wọ́ olè. Ó tún wá jí nǹkan tí olè jí. Ó jí padà lọ́wọ́ olè. Ẹ gbọ́ ta ló lè. Bọ́lá Ahmed Tinubu ẹ bẹ̀rù Ọlọ́run o. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ bẹ̀rù Ọlọ́run o. Bàbá Kọ́lá Olóòtú ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀rí tó ń lọ. Ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ ti ẹ̀gbọ́n kankan bẹ́ẹ̀ ni kó ti gé ti yín lọ. Bẹ́ẹ̀ ni Pàṣàkẹ́ ni yín. Bàbá Kọ́lá Olóòtú Minister of Information. Ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n kankan. Sunday Ìgbòho ó dẹ̀ wá sọ di pé ẹjọ́ tó wà níwájú ìjọba ń sìn ó kọjá ẹjọ́ bàbá tọ̀ síbẹ̀. Tinubu wetin dey happen? What dey go? Kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ń ṣẹlẹ̀? Àwọn èèyàn ti ní BP o. High blood pressure ti wà nílùú nísìnyí o. Yorùbáwùyí lórúkọ mi, mò ń sọ tèmi fún yín o. Tún ní ìdí another country ní ìpín wọn tó fẹ́ jagun ọmọ tó wà ń bẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà. So kì í ṣe ẹ̀ńtẹ́yàn lè wọn ò lè fi wé àwọn. Ṣùgbọ́n ní àwọn Yorùbá náà mọ̀. Wọ́n mọ̀ ẹ sáré bàbá Sunday tó ní òní ìwé ní ó pera rẹ̀. Wọ́n ti nì. Ọmọdé kan tí òun láti pa. Continue. Ọmọdé kan tí òun láti pa. Continue. Torí àti pa tí ò forí balẹ̀ fò lórí ló jẹ́ kí wọ́n mú. Sáwọn kan ṣẹ̀ṣẹ̀ bàbá tó wà yìí lọ ní kọ́ máa bọ̀ ní
Nàìjíríà padà ó. Gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kókó lọ pààyàn ni ìgbà tó lòun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́ ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá Gani Adams so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ tó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù Gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kókó lọ pààyàn ni ìgbà tó lòun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan òun náà fẹ́ ní followers nǹkan tó ṣe Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n jagunjagun wọ́n ń ṣe illiterate because illiterate ni Sunday Igboho bọ́lá mi ti yé yín gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà torí pé kó lè bá di followers kó lè bá máa fi owó kó bá gbowó sápò ara ẹ̀ ni Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni èmi tí mo jóbìnrin gan Sunday Igboho nínú póòsì nínú Oòduà Sunday Igboho kò lè fèsì mi láti bá mi fà ṣèbí nígbà tí wọ́n wá gbé nígbà kan ní ilé ẹ̀ táwọn bọ́ọ̀lù táwọn wá bàjá ní ilé ẹ̀ kó ṣe direct ìbọn bó ṣe máa ń direct ìbọn yẹn kó mọ ìbọn lọ mú un nígbà tí wọ́n gbé lọ sí Kútọ̀nù ṣèbó sunkún bí ọmọdé ni nísìnyẹn ni ẹ wá ń jabla ó jabla sí bàbá ọ̀pọ̀ ní Sunday Igboho ọ̀pọ̀ ni so gbogbo àtọ́ ń ṣe yẹn àwáwí ni àwáwí ló ń ṣe ọ̀rọ̀ tèmi ò jù báyẹn lọ. ó yá ta ló ṣọ́gbà wèrè kalẹ̀ tàlẹ́ tó ṣọ́gbà wèrè kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣí ọgbà wèrè tẹ́ ń mú kọ́kọ́rọ́ dání mo fọlọ́run ọba abẹ̀yìn tẹ́ bá ti fẹ́ jáde ẹ máa tì wọ́n mọ́nú ilé o torí ara onípàrágà ìyára wọn wèrè ni mo rò bí ẹ rí ṣéènì ọrùn ẹ bóyá mú ṣètò yẹ fi fún ọrùn ṣéènì yẹn gan ti ń ṣòkì ẹ òun náà fẹ́ ṣò ipò òun wà ń bẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ tó ń wẹ́nu sẹ́gbẹ̀ẹ́ níbo ọ̀gá ọlọ́mọlẹ́ ń bẹ̀ kó ṣe máa mọ́kàn ta ló mọ̀ yàrá ìjà ẹ̀ rí ta ni wọ́ èmi mo ní mo máa ń jẹ́ gèlè mọ́rí òye tí wọ́n á jọ wèrè báyìí níbo lẹ ti wá gan ta ni wèrè tó ń rojọ́ èyí tó wà níwájú Tinubu nísìn ó kọjá aládàradà tẹ̀ ń ṣe yẹn bílẹ̀ Yorùbá ṣe máa da tó máa tòrò làwa ń taré lọ́wọ́lọ́wọ́ Sunday Igboho gbọ́ nánà kò gbọ́ nǹkan kan mọ́lẹ́bí kó ń ṣiṣẹ́ lọ ni àwọn èèyàn dẹ̀ rìn kọ̀ǹfàmẹ́ńtò tójú akátá bá wá léwó sẹ́nu ẹ̀dìyẹ ló yẹ tí ń lè yẹ ká ti gbọ́ ìyá mẹ́pàrágà ẹ ti fà nǹkan yó ta ló ń tà fún yín nígbó Sunday Igboho illiterate ló yẹ ẹ̀sọ̀ nǹkan mi ó ń tàn lọ́rọ̀ Síkírá àwọn Yorùbá ò gbọ́ nǹkan kan wọ́n ti gé tí wọ́n lọ àbí kí lẹ́ni mo sọ ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn ń fẹ́ láti sáà tìyà ayé ò gbọ́n náà àwọn gbọ́n tẹ̀ ń sọ akọbí ọmọ olódò ọdẹ ó ti fàdùsá mọ́ra wọ́n jọ ń ṣiṣẹ́ ni wọ́n jọ ń fọlẹ̀ Yorùbá mọ́ ni ẹ̀rọ àwọn tó kó fún un yẹn máa gbọ́ bàbá Gébú máa sọ̀rọ̀ Minister of Information bàbá Gébú kọ́lé olóòtú èyí wá sọ̀rọ̀ ayé di Minister of Information any small thing èyí lè máa gbé bọ́ọ̀tà ọ̀rọ̀ yín ti sú mi bàbá Gébú wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n mú wọn sọ́wọ́ ni ọ̀rẹ́ tí mú bàbá Gébú sọ́wọ́ ń sẹ pé bàbá Gébú náà ó ti maintain wọ́n kọ́ ń ṣe Sunday Igboho kínní kan Adams wọ́n ń yọ síra wọn tẹ́lẹ̀ ẹ pé wọ́n ti dúró sórí ọwọ́ wọn sọ́dọ̀ Sunday Igboho báyìí ṣe rí nìyẹn
everybody lè fẹ́ bá jà eléyìí sọ̀rọ̀ ẹ ti mú hàn òun sọ̀rọ̀ ẹ ti mú hàn eléyìí sọ̀rọ̀ ẹ ti mú hàn ẹ mú àwọn èèyàn hàn ṣé Yorùbá ni yín ṣá ṣe ṣó pé Yorùbá ni yín nínú ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣó pé Yorùbá ni yín ẹ mú àwọn èèyàn sọ́wọ́ everybody wá ń sá fún yín àwọn ìyá mi nílùú òkè wọ́n ní ẹni bá lè bínú ẹ pé kó mọ́ ti sẹ́ mọ́ torí iṣẹ́ tó fogún ọdún ṣe ìṣẹ́jú kan àbọ̀ ní òkòdà sí kànga Ọlọ́run sọ wá pẹ̀lú inú bíbí láti pé wọ́n wọ̀nyí lépè èyí náà wá farúgbó ara rẹ̀ bóyá ẹ gbóni ẹ lè má dàgbà ẹ wá fi ń wọ ẹnu lórí íńtánẹ́ẹ̀tì sàyẹn èyí ìkèlè ṣe kiri ìkàwé mi ẹ̀yẹ APC ìyá Odùduwà yóò du akọ ìyá ọ̀ràn mi yàn ni yóò du akọ ẹ ṣe jẹ́ ìyá Ṣàngó Olúkòso kí ló ń ṣe yín gangan ẹgbẹ́ àrètí yín rò no champion forever ló fẹ́ gbowó ẹbẹ́ yìí náà gbowó lọ́wọ́ Jonathan àbí iṣẹ́ wo lè ṣe fún Jonathan no mo bèrè iṣẹ́ wo lè ṣe fún Jonathan owó contract tẹgbà kí ló dé àyín pọ̀ pẹ̀lú Jonathan ó di politician yìí ó di politician kéde máa káwọn èèyàn ní gúgú mu wèrè o wèrè tẹ bá ń gbọ́ wèrè o ta ló ní wèrè o wèrè ọkùnrin jáde obìnrin jáde ọmọ kan náà mo post ẹ̀ ń jọ ọmọ tó yẹ kó wà ní school òun náà bẹ́ẹ̀ ta ẹ̀rẹ́ jáde gẹ́gẹ́ ọ ń sọ̀rọ̀ sí ẹ̀ náà lẹ́nu nǹkan ti ṣe yín o Àdìsá bó o ṣe sọ̀rọ̀ ṣé o mọ̀ pọ́n fáwọn èèyàn ní BP o wá gbájúmọ́ bí àwọn bí nàìjíríà yìí wọ́n ti máa dá yẹn ló gbájúmọ́ o ò tán ring light wọn máa tó fẹ́ pé ó yá ẹ sọ̀rọ̀ o ti bẹ́ẹ̀ ni pé o ti ẹ̀ gbọ́ tó ń sọ o dẹ̀ fèsì inú gbó pẹ̀lú àwọn agbésùn o dẹ̀ ń flush wọn o dẹ̀ wà distracted wo ọmọkùnrin náà pé májà sọ láì o dẹ̀ wà distracted ṣó dáa gbogbo distraction tí wọ́n pàṣì sí ẹ ó lọ bá fáńdíìtì àtẹ̀dúpẹ́ fáńdíìtì kò lọ sọ́dọ̀ fáńdíìtì ọ̀dọ̀ fáńdíìtì ló lọ gbogbo distraction yẹn ó dẹ̀ ti bẹ́ẹ̀ ní pògbọ̀ ó dẹ̀ pé sínú Tinubu náà ó náà wá ń fún ẹ sọ́pọ́ọ̀tì ó wá ń fún ẹ sọ́pọ́ọ̀tì ara wá níwọ̀n ó ń fún ẹ sọ́pọ́ọ̀tì back to back kó DSS fún ẹ kó sójà fún ẹ kó ọlọ́pàá fún ẹ wọ́n lẹ́nu tó mojú ògùn ló máa ń pa bìnírè Tinubu tí wáá pé wọ́n lọ mojú ògùn ó ní máa pa bìnírè nìṣó wọ́n náà wá ń pa bì yẹn lọ àwọn kan iṣẹ́ ẹ máa ṣẹ́ẹ̀kì BP yín o ó gbà kí ẹ máa ṣẹ́ẹ̀kì BP yín ẹ gbọ́dọ̀ máa ṣẹ́ẹ̀kì BP yín ṣé Tinubu tẹ̀ ń wò yẹn ọmọ burúkú ọ̀kan làbí Àkànbí máa sọ pé ó smart ni Sunday Igboho ó lè máa yìnbọn fún ọ látẹ̀yìn ṣé Tinubu ò gbọ́ ó gbọ́ bẹ́ẹ̀ oníkàkú ń bírèkì rẹ́kọ̀dù ni nígbà tó PC jáde láyé Àgbẹ̀kọ̀yà ṣé Àgbẹ̀kọ̀yà ni kò PC má jáde ṣé wọ́n tẹ̀yìn rì on go ahead èyí ẹ gbá lọ́tún kémi gbá lọ́sì kọkùnrin rédíò kóbìnrin péjò rédíò ṣáà ti má lọ ni kí lẹ́yìn bá ṣáà ti ṣe gbé fún wa ni Àgbẹ̀kọ̀yà gbà yín mọ́ra wọ́n kọ orúkọ wọn sínú ìwé ìtàn ìró ẹkùn dé OPC ẹ̀bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀gbẹ́ sára tó máa wò dín tó máa wò fúrọ́ gbogbo yín bẹ́ẹ̀ ti wà ẹ máa yàgbẹ́ hàdì ni kò sí tó máa túṣe kòtò nínú yín tẹ̀tí àti obìnrin yín ìgbẹ́ olómi láti wà nínú pátá yín ìtọ́ bá tún wá jẹ bọ̀ọ̀lì nínú yín ìgbẹ́ ó máa le ni ìgbẹ́ kúlíkúlí bí ìgbẹ́ ewúrẹ́ ìgbẹ́ bọ̀tọ̀bọ̀tọ̀ bí ìgbẹ́ màálù ìgbẹ́ fàáfò bí ìgbẹ́ ẹṣin gbogbo lè máa wà lábẹ́ yín ẹ̀ ń ṣe rádaràda bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ kìíní kan illiterate ni ẹgbẹ́ ìtẹ̀yìn tẹ̀ ń wo wọ́pọ̀ wọn Yorùbá original wọ́n ní illiterate ní Sunday Igboho ṣé ẹgbẹ́ náà bí táwọn Yorùbá gba délé ọ̀rọ̀ pẹ̀lú Sunday Igboho nísìn ṣe ni kẹsàn-án wípé ó bàyà yín sùn wọn ò gbọ́ o abẹ́ ẹ gbọ́ àwọn Yorùbá ò gbọ́ ẹni tó náà bá fẹ́ lọ́mọ èèyàn ń fẹ́ ẹni náà wá bọ́ tẹ wá jágèlè mọ́rí bí mo ní mò ń jágèlè mọ́rí tọ̀dọ̀ yín tún wọ́ọ̀sì ẹ wá mú ṣe ni wá fún yẹn mọ́rùn kankan ẹ wọ kọ́lọ́kọ́lọ́ aṣọ ṣáwọn ọmọ yín gbọ́dọ̀ rí fídíò tẹ́ ṣe ládùúgbò gbogbo nǹkan tó ń lọ nílùú kàtẹ́lí pàgágà náà lẹ́ mú ìrọ̀sí ojú lásán ò ṣe wèrè ẹ wá ń rọ ẹnu àwọn atẹ́ni wá tẹ́lẹ̀ wọ́ ẹnu bí ṣe wà mo lè wọ́ sí anywhere
bẹ̀tún tó kọ̀ọ̀kan ní nísìn Tinubu ò gbọ́ nánà Sunday Igboho gbọ́ wa ń pa wọ́n ti kò in conjunction pàtó DSS MSS RSS gbogbo SSS okòrò àwọn ni Abagébu Minister of Information ẹ wá gbẹnu sí máìkì àná fún wa ní information lọ́wọ́ Abagébu ó sọ̀rọ̀ díẹ̀ bá ń bọ̀ Abagébu sọ́wọ́ ni ìrékílẹ̀ ẹ̀dẹ̀ máa ń jà káàkiri yẹn ìrékílẹ̀ máa ń rí bẹ̀ ẹni pé ìrékílẹ̀ máa ń pẹ́ máa jà kiri ìbílẹ̀ láyé pé wọ́n wọ̀nyí ní gi ewédú lórí wọ́n wọ̀nyí lépè ni ọmọ tán lára ọmọ tí ń gé eré ìyá Oòduà ṣé oògùn ọ̀fẹ́ ṣé lóògùn ọ̀fẹ́ lọ́mọ lọ́fẹ́ yìí náà tàbí wèrè ọ̀fẹ́ tó rẹ̀ jù wèrè lẹ́jọ́ èyí tẹ̀ wò ṣó yẹ gbọdọ̀ rẹ tó bá rẹ́rìn tí bá mú yín sọ́wọ́ kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ súnmọ́ wájú ẹ fẹ́ máa wò ó lọ ẹ lẹ́ níkà akálò ló ń rojọ́ báyìí ẹ ti láàgì ṣó yìí tí ẹ ti tẹ́ tọ́pọ̀ lórí ṣó yìí ẹ ti kọ kọ́mẹ̀ntì sí comment section tí ẹ ti ṣíà ẹ bẹ̀rù Ọlọ́run o